Síkírù ló sọ di fújì. Wéré là ń jí àmọ́ Síkírù ló sọ di fújì. Ọ̀nà tó gbé gbà wọ fújì táwọn náà wá rí pa aláìkí bó ṣe yí orin ẹ̀ lèmi sọpọ́ọ̀tì ẹ̀ lórí ẹ̀. ẹ tẹ̀lé. lèmi tẹ̀lé lórí ọ̀rọ̀ lórí fújì nílànà Kollington. Èmi ò rí sì sọ̀rọ̀ Kollington náà bí mo ṣe believe pé mi ò believe wípé nǹkan kankan wà torí à ń ríra mo sì ń rí wọn àmọ́ ó wá jẹ́ pé wọ́n máa sọ pé àwọn alágbájá nítorí kíni ṣé torí owó ni wọ́n ń jà sí ni àbí torí kíni wọ́n ń jà sí. ipò àgbà náà ni ipò àgbà ẹni tó ní fújì èmi ló kàn àwọn kan ti ẹ̀yin kan ti dàgbà tọ́ba máa pa aṣíwájú lé ní àwa ni. Ọlọ́run ló lágbà Ọlọ́run ló ní àgbà. Èrè bí èrè aládìyó ló lè rè èrè bí èrè o aládìyó ló lè rè o ẹ máa bá wa ká lọ agbára òwò kòtò èrè máa forí wa o agbára ìbò kòtò so a ṣe lè máa kọrin nìyẹn. ká ní làákàyè nínú. bẹ́ẹ̀ ni ẹgbà wọn mọ̀ràn. kí ló fẹ́ sọ pé òun tó nídìí kí ló fẹ́ sọ pé òun tó nídìí. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wò ó. alábàálẹ̀ sà. àlékún sáà. àfọwọ́ ẹni tí wàá káàkiri àgbàlá ọ̀dọ̀ bàbá náà ni bàbá Alhaji Love Asisi Lagege lára àwọn àgbà ọ̀jọ̀gbọ́n onífújì pàápàá láàrin àwọn onífújì rẹ̀ tó dàgbà jù láàrin wọn tẹ́bá ń gbọ́ ẹni ọgọ́rin ọdún lókè ìpè bàbá náà ni láìpẹ́ náà ni wọ́n ṣe ọjọ́ ìbí táwọn Barrister Fans Club Worldwide tó wá síbí àwọn náà tó wá lé ní ṣùgbọ́n nínú ìrìn àjò yẹn náà ni a ti ní kí abèrè ọ̀rọ̀ kọ̀tà méjì lọ́wọ́ bàbá pàápàá lórí ohun tó ṣe láàrin àwọn onífújì lásìkò yìí bàbá tábà wò dáadáa oríṣiríṣi ìfọ̀rọ̀wérọ̀ náà ni ó lọ ń tà àwọn ọmọ yín tí wọ́n jẹ́ onífújì bíi tiyín oríṣiríṣi ìjà lọ́tún ìjà lósì èyí tí àwọn èèyàn gbà wọ́pọ̀ tí ó ti kọ́kọ́ lọlẹ̀ tẹ́lẹ̀ eléyìí kí ni ìmọ̀ràn yín fún wọn sà. làákàyè wà nínú ìmọ̀ràn nítorí pé tó bá ní làákàyè kò yẹ pé àwọn ló yẹ kó máa jà lásìkò yìí. lásìkò yìí bí nǹkan má jẹ lásìkò yìí gan kó jẹ́ gbà mí kò bọ́ sí kò dáa irú èmi láti gbà tí mo ti ń kọrin báyìí ibi tí mo lè sọ pé mo mú mic mo bú onífújì ẹgbẹ́ mi kọjá ìgbà wéré. tẹ́ ń ṣe wéré káàkiri Agége. bẹ́ẹ̀ ni mo lè sọ pé ọ̀rẹ́ mi ni lágbájá yìí o lágbájá yìí àsìkò yìí ni èmi ni mo bú lágbájá báyìí. mo fẹ́ lè sọ pé nínú onífújì ẹni tó lè sọ fún mi yìí pé Alhaji Love Asisi òun lólórin tó ń kọrin bú wa lọ́wọ́ yìí òun lólórin tó ṣe báyìí yàtọ̀ sí a máa ń kọrin o a máa ń kọrin ebú o but tó bá ti di pé orin pé irú eléyìí táwọn ṣe lọ́wọ́lọ́wọ́ yìí sí irọ́ náà ni irọ́ wọn ò ní ẹ̀bùn. ẹ̀bùn kọ́ ni ká mọ̀ búyàn. ẹ̀bùn kọ́ ni búbú. ọ̀rọ̀ àti mo ṣe jókòó yìí nísìn tó orin bá fẹ́ wá orin á wá tí orin ò bá fẹ́ wá kò ní wá á wò yín láti kọrin ṣùgbọ́n gbà tẹ́ ẹ̀ ní ẹ̀bùn ẹ̀ kí lè ṣe fẹ́ gbégbá. àwa ti gbà pé a fẹ́ kọrin nísìn o a fẹ́ jíwèrè o àwọn eléyìí o ẹgbẹ́ ṣe báyìí.
so bàbá ọ̀rọ̀ tí wọ́n máa ń fà ìjà tó ti ṣẹlẹ̀ látọ̀ ìmọ̀ye ọdún ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ láti ọ̀rọ̀ tó ti pẹ́ wọn làwọn èèyàn ń bọ̀ lọ́wọ́ ń mú padà wá eléyìí tó ń dájà alẹ̀ so kí ni ìmọ̀ràn yín lórí bàbá fi àṣẹ padà tí unity á wà. èmi sọ fún wọn lẹ́sìn pé kò dáa kò sí ìjà tó dáa nínú ẹ̀ kò tiẹ̀ dáa. àti Wasiu Ayinde ni Kollington Àyìnlá ni gbogbo wọn báwọn ẹgbà wọn mọ̀ràn. kí ni Wasiu Ayinde fẹ́ sọ pé òun tó nídìí kí ló fẹ́ sọ pé òun tó nídìí ṣé kò kọ́lé ni ṣé kò bímọ ni ṣé kò ní àwọn ìyàwó àwọn ọmọ mi pàápàá tọ́jú àwọn ọmọ wọn wọ́n á sọ fún wọn yìí pé dáàdì ẹ ti kó gbogbo àwọn láyìn báyìí pàtẹ bá ń gbọ́rù nǹkan bẹ́ẹ̀ ẹ̀ nílé sọ nǹkan kan mọ́ èmi ò ka kún nǹkan kan gidi fún wọn kódà kò sí nínú tí mo lè sọ pé kò dá bàbá bẹ́ẹ̀ ṣe jókòó yìí àwa ẹ̀rù gbà tádìjọ́ wa. bẹ́ẹ̀ pẹ́ ọ̀nà jìn. ẹ lè rí mi kí n sọ pé eléré kan ló ń bọ̀ lókè yìí ẹ wo bó ṣe ń rìn ní ìsàlẹ̀ ẹ wo bó ṣe ń wẹ̀ àwọn ọmọ yẹn àhesọ ọ̀rọ̀ ni tí ẹ bá fẹ́ kọ́ńpóòsì orin láti lè sọ pé mo kọrin búlágbájá ìtàn bẹ́ẹ̀ ṣe wá ìtàn bẹ́ẹ̀ ṣe mórin lẹ́ máa fi kọrin àmọ́ pé lágbájá ló jókòó yìí eré bí eré aládìyó ló lè ré eré bí eré o aládìyó ló lè ré o ẹ máa bá wa ká lọ agbára òwò kòtò eré máa forí wa o agbára ìbò kòtò so a ṣe lè máa kọrin nìyẹn. ká ní làákàyè nínú. bẹ́ẹ̀ ni. afẹ́kẹ́ fún Kollington náà àti Wasiu Ayinde afẹ́kẹ́ fún wọn sùúrù láìpẹ́ náà ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan Wasiu Ayinde ní ìgbà tí àwọn kú Alhaji Kollington ò wá Kollington náà ní òun pé kò gbé kọ́ọ̀lù ó dàbí lójú àwa táwọn wò wọ́n ń ta bí ẹni pé àárín wọn ò gún bí pé ìtakùn ìyẹn akẹ́lẹ́fẹ́ sáwọn méjì lórí tí fújì délé ní tọ́jú tó jẹ́ pé aṣáájú àgbà ni wọ́n kí lè fẹ́ bá wọn sọ. èmi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bí mo ṣe wà yìí mo jẹ́ kan nínú wọn. Ọlọ́run sọ pé kí làákàyè mi ó parẹ́ mo sì ń gbọ́ nǹkan kan tí wọ́n sọ ìfì gan nínú ká sọ pé ká kọ̀ǹpóòsì òǹkà èmi fẹ́ràn àwọn ọmọ onífújì nígbà dẹ̀ sọ pé àwọn tó mọ orin kọ tí mo dẹ̀ fún ní orin tí wọ́n ń tẹ̀lé lànà mi wọ́n pọ̀ irú wọn nísìn ọba Ìlọrin. ọba orin ní Kwara Àdìsá Ọ̀wàlà Mr. No Serious tó serious tó ti wá serious báyìí tó serious tó jìnnà bó ṣe wà yẹn ìgbà tí tèmi ń jíwèrè ó kéré púpọ̀ aṣọ òfì bàbá ẹ̀ tó gbé wá ságége láti Ìlọrin aṣọ òfì tó hun báyìí bàbá ní bàbá dìlá ní àṣìṣe oníjókòmọ yóò oníjókò ṣiṣẹ́ gbogbo àwọn orin tó fẹ́ ìlú tó aṣọ tó fẹ́ hun nísìn ó ní iye owó tí ó gbà mà èèlò lówó ọ̀dà ìgbowó ẹ̀ ẹ jẹ́ kémi o mo fẹ́ gba ọmọ yìí pé bàbá kọjọ bí agídí ló fi máa ń gbowó yẹn lọ́wọ́ mi èèlò ni ìjọ náà èèlò ni àkàkún àwọn náà wá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lé ní Ìlọrin tí n bá wọ agboolé ilé wọn báyìí bákan lèmi náà jẹ́ ni àṣìṣe àwọn àgbàlagbà míì wà báyìí tó pé
èmi ò dá mi mọ̀ mọ́. So a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run má bàyọ̀ wa jẹ́ o. Àmín Ọlọ́run. Gbogbo nǹkan wa Ọlọ́run má bàjẹ́ o. Àmín Ọlọ́run. Èyí tá a rí tínú wa ń dùn àti èyí tá a rí àti èyí tó ti lọ Ọlọ́run má bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Àmín Ọlọ́run. Àláníyàn kan tàbí àkọ́kọ́ tàbí ti wọ́n jẹ́ ká ṣàdúrà. Bẹ́ẹ̀ni àwọn méjì náà ìmọ̀ràn lẹ fẹ́ gbà wọ́n lórí bó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó jẹ́ pé ìyá aṣáájú lè ní Kollington Wasiu Ayinde. Kollington èmi ò rí sì sọ̀rọ̀ Kollington náà bí mo ṣe believe pé mi ò believe wípé nǹkan kan wà torí à ń ríra mo sì ń rí wọn àmọ́ ó wá jẹ́ pé wọ́n máa sọ pé àwọn alágbájá nítorí kí ni ṣé torí owó ni wọ́n ń jà sí ni àbí torí kí ni wọ́n ń jà sí. Ipò àgbà náà ni ipò àgbà ẹni tó ní fújì èmi ló kàn àwọn kan ti ẹ̀yin kan ti dàgbà tó bá pa aṣáájú lè ní àwa ni. Ọlọ́run ló lágbà Ọlọ́run ló ní àgbà. Bí èmi ṣe jókòó yìí nísìn mo lè jókòó kí má jí mọ́. Allahu Akbar. Ọlọ́run ló ní ṣáàjì àdúpẹ́ lórí Ọlọ́run pé gbogbo oore tọ́lọ́run ṣe fún wa kọ́lọ́ má bàjẹ́ fún wa o. Àmín. Gbogbo nǹkan wa kọ́lọ́ má bàjẹ́ o. Allahumma. Gbogbo ìdúró tẹ̀yìn náà dúró pẹ̀lú wa kì í ṣẹ̀yìn náà Ọlọ́run ni. Àdúpẹ́. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àlérò ẹ o ẹ pé tí máa ń sọ̀rọ̀ mi lọ àlérò ẹ Ọlọ́run ló wí so ẹ jẹ́ ká dúpẹ́ púpọ̀ o. Àwọn táwọn wá sọ́dọ̀ yìí náà ní lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí Barrister ti lọ síbẹ̀ òkìkí ẹ̀ ọlá ẹ̀ wọ́n sì ń gbé tẹ̀síwájú débi kan tó rántí ẹ̀yìn gan. Àjọṣepọ̀ yẹn àti Barrister yẹn bó lẹ ṣe tí àǹfààní ẹ̀ tó fi ń yọ lẹ́nìí bó lẹ ṣe dún nímọ́ pẹ̀lú ẹ̀ ẹ̀yìn àti Barrister Síkírù Àyìndé. Ẹ rí i pé ọ̀rọ̀ Síkírù àjìnà kí àṣàwò ẹ sábà púpọ̀. Ìfẹ́ tí Ọlọ́run fún tó fún èmi pẹ̀lú ẹ̀ ó yàtọ̀ gédégbé. Tí n bá jókòó báyìí nísìnyí tí Síkírù bá dé nísìnyí ẹ̀gbọ́n àṣìṣe báwo lè lé báwo lè torí pé owó ló dé là ń pera wa lórúkọ ẹ̀gbọ́n là ń pè é. Àbí ẹ̀gbọ́n ní ń pè yín. Ẹ̀gbọ́n ló ń pè mí nípa ẹ̀gbọ́n àṣìṣe báwo lè lé ẹ̀gbọ́n àṣìṣe báwo lè lé nítorí pé ọjọ́ orí ara wa a jìnnà díẹ̀. Èmi ò ń ṣe ẹgbẹ́ Kollington mi ò ń ṣe ẹgbẹ́ Barrister a máa ṣe yẹn pẹ̀lú ara wa Ọlọ́run ló lágbà. Èyí tèmi kàn fẹ́ sọ fún wa ni pé tí n báyìí rí Kollington lẹ́nu yìí kí ló bá ẹ dé gbogbo owó eléyìí tó tún ṣe nísìnyí. O ò mọ ohun tó tún ṣẹ́kù lórí ọ̀rọ̀ ẹ mọ́ ni àbí ẹ ṣọ́ yìí pé mo lè máa tún lọ dúró kí n máa pe Kollington ẹ̀jọ́ tó lọ lọ́wọ́ mo ti kọjá rú ni kí n sọ fún jáwọ́ má jẹ́ kí wọ́n rí ẹ níbi àyè báyìí mọ́ kí Kollington kó jáwọ́ lórí gbogbo àwọn ta ni èmi àtàwẹ́wẹ́ ni o kíní kan ni o àwọn ọmọ yìí jìnnà púpọ̀ ìgbà tó ń jí wéré àwọn tó ń sọ̀rọ̀ yìí nìsín níbo là ń wà ṣùgbọ́n wọ lọ́hùn ni. Ohun tó tiẹ̀ wá ń ta sí ni gan ní àwọn àti Síkírù Àyìndé Barrister àwọn jọ fi fújì àwọn jọ fi lọ́lẹ̀ ńjọ́ kan náà ni pé àwọn jọ dálẹ̀ ni Kollington wọn làwọn jọ dálẹ̀ ni. Ta ló kọ́ sọ wéré ọ̀hún di fújì kẹ́yìn tó tẹ̀lé abẹ́jọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ dá fújì àbí alọ́fà àṣìṣe ló dá fújì ilẹ̀. Àjọ dá fújì ilẹ̀ lóòótọ́ ṣùgbọ́n pípa ẹjọ́ dá fújì ilẹ̀ àyàtọ̀ síra wà èmi ṣáàrí pé ìfẹ́ tèmi ní pẹ̀lú Barrister
lèmi ń bá fọ́lù lọ. ẹjọ́ ṣe wéré ni. àjọṣe wéré àdúgbò tèmi wéré tèmi ọ̀tọ̀ ni o ò lè wá sádùúgbò mi wá sọ pé kíní kan kí ló fẹ́ ṣe nú ẹ̀ àbùkù lọ́wọ́ kan bẹ́ẹ̀. kálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. oníkálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ ni. ìgbà wa wo aṣọ di fújì tàbá bẹ̀rẹ̀ sí ní kọ́ ọdún wo. fújì tá a sọ di fújì bó ṣe wà yìí Síkírù ló sọ di fújì. wéré là ń jí àmọ́ Síkírù ló sọ di fújì ọ̀nà tó gbé gbà wọ fújì táwọn náà wá rí pa aláìkí bó ṣe yí orin ẹ̀ lèmi sọpọ́ọ̀tì ẹ̀ lórí ẹ̀. ẹ tẹ̀lé. lèmi tẹ̀lé lórí ọ̀rọ̀ lórí fújì nílànà because tó o bá gbórin kan kalẹ̀ tí o yẹ ṣe orin tó jẹ́ tí o sí làákàyè ń bẹ̀ kí ló ṣe fẹ́ tẹ̀lé. So gbogbo àwọn yẹn mọ̀kàn rọ wọn mọ̀kàn bẹ̀ wọ́n pé kí wọ́n jọ torí tọ́ lọ́hùn kí wọ́n má fi oyè orúkọ tí ò ṣe ẹgbẹ́ kí wọ́n má fi sí mọ́. ṣé o gbàtà tí ń bá eré yìí bọ̀ èmi nísìnyí tí mo wà nísìnyí mo lè sọ pé ọjọ́ báyìí lọ́jọ́ orí mi àsìkò báyìí báyìí nìkan àmọ́ ǹjẹ́ o lè sọ nǹkan tó ti gbà àti nǹkan tó ti ṣe àti nǹkan tó fẹ́ ṣe. àwọn ọmọ mi wà nísìnyí pé wọ́n fẹ́ wá láti wá pa àṣẹ ṣùgbọ́n nígbà tí wọ́n bá rí gbogbo bá ṣe ń ṣe yìí wọn ò ní láìkí àti tẹ̀lé ìlànà wa. So èmi kàn bẹ̀ yìí ẹ bá mi bẹ̀ wọ́n kán má. àwọn náà ti ń gbọ́ báyìí pẹ̀lú ògo Ọlọ́run ó gbọ́ kán má jẹ́ kí n tó tí ò dáa má sì bẹ́ẹ̀ mi bá rí wọn nísìnyí kì í ṣe pé mo fẹ́ tẹ̀ pé mo ní tẹ̀wá báyìí ó tí o. ẹ pàṣẹ ni. Ọlọ́run ló làṣẹ. ẹ jẹ́ ajáwọ́ kó nu gbogbo nǹkan báyìí mo tí ò dáa ò dáa mo tí ò dáa ò lóko méjì ò dáa ló ń jẹ́. So èmi ò sọpọ́ọ̀tì wọn lórí àbẹ́ẹ̀bù o mi ò dẹ̀ sọpọ́ọ̀tì wọn lórí pé àmọ́ mo sọpọ́ọ̀tì wọn pé tá a bá ṣiṣẹ́ tá a bá rówó ká sọpọ́ọ̀tì ara wa ká kíra wa ká bára wa náwó. èwo ni ìyá alágbájá bàbá alágbájá no. bàbá ṣeun a máa rí bá. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.